gọ́ọ̀mẹ̀ntì mọ orúkọ àwọn agbésùmọ̀mí ó sì mọ ibi tí wọ́n wà. àgúnlé ní òun nìkan kọ́ lòun máa lọ ó ní sójà ó tẹ̀lé òun ọlọ́pàá ó tẹ̀lé òun. èmi ò gba ọ̀rọ̀ tí Gumi sọ yẹn sà. ó ní èmi ò gba ọ̀rọ̀ tí Gumi sọ yẹn. wọ́n ti dùkọ́ àwọn tó dá kọ pé wọ́n mú. ó ní sójà tẹ̀lé òun ọlọ́pàá tẹ̀lé òun pé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà mọ àwọn agbésùmọ̀mí. wọ́n náà mọ orúkọ wọn. sọ ti sá lọ. kò sá lọ náà. èyí èèyàn àṣẹ àwọn gọ́fìmẹ̀ntì wọ́n mọ ibi tí àwọn agbésùmọ̀mí wà. Gumi gẹ́gẹ́ sọ̀rọ̀ jáde pé òun mọ ibi tí àwọn agbésùmọ̀mí wà pé àwọn ìjọba náà ló máa ń sẹ́ndì àwọn security àwọn ọlọ́pàá kó sì kí ọ̀hún káwọn lọ bá àwọn tẹ́rọ́rìsì kóun lọ bá àwọn tẹ́rọ́rìsì ṣe mí tí ẹjọ́ sí ìjọba máa láwọn mọ̀ nípa àwọn agbésùmọ̀mí tó ń dalẹ̀ wá láàmú tó ń jí wa gbé tó ń pa wá nípakúpa. Àwọn gọ́fìmẹ̀ntì gẹ́gẹ́ wọ́n mọ̀ nípa àwọn ẹ̀wò wọ́n dárúkọ wọn jáde nínú fídíò yìí ẹ̀wọ̀ nǹkan kẹfìdí kẹ gbọ́ bí àwọn Oriyomi Hamzat àtàwọn kòlíìgì wọn bí wọ́n ṣe tú àwọn àṣírí àwọn tí wọ́n wà nídìí ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí tán jọ ń ṣe mítìn papọ̀ ẹ máa gbọ́ gbogbo àṣírí wọn nínú fídíò yìí. was it not yesterday Tribune gbé wọ́n ní ààrẹ Bọ́lá Tinubu bá àwọn ọ̀gá àgbà ètò ààbò ṣe ìpàdé tí wọ́n ṣèpàdé. ààrẹ sì procurement ṣẹlẹ̀ pé kí wọ́n lọ ra hardware military hardware. Recently àwọn terrorists wọ́n ti gbéra padà pẹ̀lú àwọn tó le gan. bọ́tí tá a gbọ́ lánàá ni pé wọ́n ti rẹ́yìn wọn tí àwọn tí wọ́n ṣèpàdé lánàá. wọ́n ju yín lámbà ni o. wọ́n ju alamba. lámbà wọ́n ju yín. èwo tún ní jàmbá. lámbà èwo tún ní lámbà. bàbá ò sí ń gbọ́rọ̀ o. ọ̀rẹ́ mi kan wà ní àgídìgbò yìí àbókí lámbà la máa pè é àlámbà gidi ni. wọ́n ju yín lámbà bá sọ yẹn fún yín o wọ́n gbé yín gógó. lórí ń dá agbọ́ lánàá nù. now mo wá rẹ́rìn-ín because àwọn tí wọ́n ò jẹ́ kí ìlú èlú ìsinmi tí wọ́n lọ attack military base. tí wọ́n sì tún pa sójà lọ́sẹ̀ tá wọ́n pa sójà. lọ́sẹ̀ tá ọ̀gá àwọn ọ̀gá. ọbẹ̀ àwọn ọ̀gá lọ́sẹ̀ tá ń lò lọ yìí. sígbà tí mo rókó àwọn sójà yẹn kò sí bó bá ṣe dájú tó ojú ro lé fomi ẹkún. ibi tí wọ́n ti ń sìnkú wọn gan wọ́n ní former governor kan ṣubú lulẹ̀. bẹ́ẹ̀ni ibi tí àwọn ọ̀tá àwọn tẹ́rọ́rìsì ní agbára dé wọ́n wá dá orí wọ́n dá agbárí wọn jọ. wọ́n dá agbárí wọn jọ. ṣé ẹ mọ̀ pé àwọn local government kan sì wà ní ìgbà náà ni wọ́n ń gbowó orí bẹ́ẹ̀. wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ ni tí àwọn tẹ́rọ́rìsì wọ́n ń gba táàkì ń bẹ̀. ní orílẹ̀-èdè lórí oko ó rí lọ sí oko tó ọ̀bá sọ táàkì wọn àwọn náà sì tún ní oko tí wọ́n ń kó àwọn èèyàn lọ àwọn agbésùmọ̀mí. Now the important time is this ẹnì kan sọ̀rọ̀ kan láìpẹ́ àfọ̀kọ́ ní bad person ó ní gọ́ọ̀mẹ̀ntì mọ orúkọ àwọn agbésùmọ̀mí ó sì mọ ibi tí wọ́n wà. àgúnlé ní òun nìkan kọ́ lòun máa lọ ó ní sójà ó tẹ̀lé òun ọlọ́pàá ó tẹ̀lé òun. èmi ò gba ọ̀rọ̀ tí Gumi sọ yẹn sà. ó ní. èmi ò gba ọ̀rọ̀ tí Gumi sọ yẹn sà. wọ́n ti dùkọ́ tẹ̀lé. àwọn tó dá kọ pé wọ́n mú. ó ní sójà tẹ̀lé òun ọlọ́pàá tẹ̀lé òun pé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà mọ àwọn agbésùmọ̀mí. wọ́n náà mọ orúkọ wọn. sọ ti sá lọ. kò sá lọ náà. wọ́n rọ mú pé wọ́n mú Gumi. ààrẹ. iléeṣẹ́ ààrẹ ò rí kí wọ́n lọ mú. kí wọ́n lé wọn mú Gumi pé. wọ́n ní ẹrú fàáyì nítòsọ ó ní òun rí orúkọ òun làwọn tó bá ń tàbí. èmi wò pé àwọn iléeṣẹ́ ààrẹ lè wò pé silence is the best answer nkankan. to silence is the best answer pé káwọn kan wípé ó lè mọ̀ mọ̀ tí ń sọ ó lè mọ̀ mọ̀ tí ń sọ ààrẹ sọ pé fúlù náà ṣùgbọ́n ó lè mọ̀ mọ̀ tí ń sọ pé káwọn ṣàdákẹ́ wọ́n yẹ̀ wọ́n. ṣé àárí tí wọ́n máa ràn lọ́bẹ̀. sáàkiri ni. sáàrí tí wọ́n máa ràn lọ́bẹ̀. sọ pé ìtẹ̀lé ni. ẹ̀yin àgbàlagbà náà sì máa ń sọ kí ní kò pé ìtẹ̀lé ni. silence means consent. oh no this is not consent. ẹ̀yin àgbàlagbà máa ń sọ bẹ́ẹ̀. tí yóò bá fèsì ó túbọ̀ sí kó ti gba nǹkan tí ẹni yẹn sọ. ẹ̀yin lẹ máa ń sọ bẹ́ẹ̀ ẹ̀yin eléèbú. ẹ bọ́lẹ̀ ń bẹ̀ ààrẹ náà ṣe rí peter ń bọ̀rọ̀ lọ yìí ẹja sọ báyìí àánú ṣe mí gan because àwọn tó ń fund the financial bó ń ka report kan láìpẹ́ yìí ẹ̀rù bà mí fún òbítíbitì owó tí àwọn kan ń yà sọ́tọ̀ fún gbèsùmọ̀mí. Nigeria government wọn ò lè sọ pé àwọn ọmọ torí màá mọ fáàtì kan lè láàárọ̀ yìí. ẹ̀yin ò sínú ìṣèjọba o. ibi wọn ò lẹ́sẹ̀ sọ pé wọ́n sọ pé àwọn ọmọ. mò ń bọ̀
ọ̀sẹ̀ Punch gbé náà Punch challenge them Punch editorial report challenge wọn táwọn bá parọ́ ẹ̀jẹ̀ wá jẹ́rú àwọn náà kìí ṣe òótọ́ àárín lórí ìfẹ́ okay now Punch editorial report yẹ rúgbà mi wípé àwọn agbésùnmọ̀mí yẹn gẹ́ ti ní what I call a kind of a quasi government táwọn náà ń pa revenue bó mo ṣe lè sọ revenue táwọn náà ń pawó wọlé àwọn náà ń káàsìkè àwọn náà ń ṣèjọba àwọn náà sì ń pawó wọlé revenue. ẹ sáré mọ́tò tí wọ́n ń gbé rẹ́rẹ́rẹ́. bẹ́ẹ̀ ni ọ̀kadà tí wọ́n ń gbé. tẹ bá rí lux tí máa ń gbé lọ sí. one two. ẹ̀sà. mo ń jẹ́. kí ni káwa mẹ̀kúnnù kí ni ká ṣe wọ́n ní no retreat no surrender ọ̀nà wo lágbègbà sẹ́rí. bẹ́rù bá ṣàkọ̀kì bó bá kọlẹ̀ ó níbi táwọn àgbàlagbà gbé kà. àwọn wo ni mẹ̀kúnnù yẹn. àwa mẹ̀kúnnù ni. àwọn wo ni. àwa tá a ní ẹni tí àwọn ọlọ́pàá tí ó máa tẹ̀lé wa káàkiri. ọlọ́pàá àwa tá a ní sójà tí ó máa tẹ̀lé wa káàkiri. ẹni àmọ̀rí lẹ́yìn. kí la àwa ní àmọ̀rí kí la ṣe fúnra wa báyìí sáwọn wọra wa ràn ni. sẹ́rí lára ẹ̀yìn àmọ̀rí yẹn lára ẹ̀yìn àmọ̀rí yẹn mẹ́jọ nínú mẹ́wàá yín ààrẹ mẹ́jọ nínú mẹ́wàá yín ní ń ṣe kọ̀ọ̀kan mi ńgbà tí ò tí ì kàn mẹ́jọ nínú mẹ́wàá yín ní ń ṣe kọ̀ọ̀kan mi tí wọ́n ká gbogbo ń tàn wí látàárọ̀ yìí sí mo ń wo àwọn sẹ́nẹ̀tì wọ́n ní àwọn ń wá 210 trillion ní NNPC láti 2017 to 2023 mo ti wá calculate ká pé 250 million lọ́mọ Nàìjíríà ààrẹ 840,000 ní ó kẹ́ni kọ̀ọ̀kan. bàbá Àkàndé. níbo lówó yẹn wà. kí ni káwa mẹ̀kúnnù ṣe sí. bàbá Àkàndé. kí lẹ́ẹ̀ ṣe. bó o láti defend ara wa. bó o láti ní sọ̀rẹ́ndà fáwọn agbésùnmọ̀mí. ẹ jẹ́ ń lo ọ̀rọ̀ ọ̀rẹ́ mi bóyá. ikú tí ń pojú gbà ẹni òwe ní mọ̀ ń pa fún ni. àwọn ará ìpínlẹ̀ Kwara àwọn ará ìpínlẹ̀ Ondo àwọn ará ìpínlẹ̀ Kebbi láwọn ìpínlẹ̀ tẹ́yìn sọ gan. àwọn ará Jóbèlè ààrẹ láwọn ìpínlẹ̀ tẹ́yìn àwọn ará Ìdó àwọn ará Ìdó láwọn ibi tẹ́yìn sọ yẹn gan àwọn tí òtítù kan lára wọn gan nǹkan kan ò ṣẹlẹ̀ ní. ẹ mọ̀ pé yẹn ló burú jù. ààrẹ ẹni tọkàn ní mọ̀. òdodo ọ̀rọ̀ níbi tẹ́ ẹ sọ̀rọ̀ dé ìbéèrè tẹ́ ń béèrè yẹn sẹ́mi pé sometime ago tí wọ́n ní kí wọ́n kọ́ ọlọ́pàá kó lẹ́yìn àwọn VIP ẹ wo bí tí sẹ́ńtọ̀ kan fi ń sunkún pé irú pọ́lísì wo níjọba gbé dáadé. bó o lẹ́ẹ̀tì kókó lẹ́yìn àwọn sẹ́fẹ́ pa wọ́n ní sẹ́fẹ́ pa wọ́n ní sẹ́gbàgbé ọ sọ bẹ́ẹ̀ tó ń ké rárá pé sẹ́fẹ́ pa wọ́n ní. sẹ́gbà tí sẹ́nẹ́tọ̀ yẹn bá délùú rẹ̀ ẹ̀ tún ní àwọn tí wọ́n ń pa ìrẹ́rẹ́ lẹ́yìn rẹ̀. ṣé kìí ṣe pé ntí tó jídì sùn sọ fún wa ni pé kó ní kálukú náà lọ wá nǹkan tí yóò mọ fi ṣe. bóyá kẹ́ bá wa béèrè bá a ṣe lè rí lórí àwọn èèyàn ti rẹ́dì láti gbà bá bá wa sọ bí a sì lè máa dọ́wọ́ wa ẹ bá a béèrè lọ́wọ́ wọn kán bá wa sọ bí àwọn nǹkan ìṣe lè dọ́wọ́ wa àwọn èèyàn ti ṣe tán ayé ò mọ̀ gbọ́dọ̀ torí àgbàbàjẹ́ tí ọba ti ṣe pé wọn ò ní tún fìyà jẹ àwọn èèyàn pé wọ́n gbára wọn lẹ̀ àwọn èèyàn ti ṣe tán láti gbára wọn. ṣé gbogbo ibi tí a ti ń dún mọ̀húrú mọ́ wọn yìí bẹ́ẹ̀ni àpótí ìdìbò ó sì lọ bẹ̀. ẹni àpótí ìbò lọ bẹ̀. nígbà sẹ́nẹ́tọ̀ ọba lọ wọn à ní lọ jàǹbẹ́ àwọn yẹn ò ní lọ. sẹ́bẹ̀ gbọ́n tí ẹrù bá wí níjọ́ sí pé àwọn ti lọ bá wọn pé ọmọ wọn ló wà ń jọba báyìí o pé wọ́n sì láwọn ó sinmi dọ̀ báwọn nípa ti lọ fún wọn lówó bẹ́ẹ̀ náà làwọn sẹ́nẹ́tọ̀ bẹ́ẹ̀ ebi ní comrade ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà mọ ibi tí wọ́n wà. ẹ jẹ́ kí n gba ìpè méjì pé. sẹ́yìn rántí ààrẹ mo ti gbà pé ẹ dákun. nítorí mo ní àwọn àlejò ìpè lẹ́ẹ̀mọ̀ gba ẹ̀ mo ní ẹgbẹ́ òṣèlú ADC ẹ̀ máa gba ìpè wọ́n bẹ́nu yàrá agbára pẹ̀lú ẹni sùúrù bẹ́ẹ̀ ẹ béèrè pé ibo ni káràlú ti wá ààbò wọn lọ torí nǹkan tẹ́ ń béèrè mo ti gbà ẹ dákun ibo ni káràlú wá ààbò tí wọn lọ tọrọ bá rí bí eléyìí sẹ́yìn rántí wípé èmi sì rè àkàbà ń ò ní. aráàlú sákàbà gan ṣiṣẹ́ ẹ máa gbọ́ aráàlú ni àwọn tó fira wọn lẹ̀ tí wọ́n lọ kojú iskilu aráàlú ni wọ́n o ẹkún wọn bá bọ̀ ń bẹ́ o ẹ béèrè aráàlú ń díje o wípé afẹ́kọ̀ ìyà àìláàbò yìí ẹ mọ̀ pé wọ́n kó wọn ni wọ́n lò 3 months in detention aráàlú ni wọ́n o tí wọ́n fira wọn lẹ̀ faraàlú ẹgbẹ́ wọn pé ìyà yóò dópin aráàlú làwọn tí wọ́n kó ní Ìdó
wọ́n èso ọlọ́pàá o ìjọba kan ló ń sanwó fún wọn o wọ́n fira wọn lè pa àwọn fẹ́ dáàbò bo ìlú pẹ̀lú nǹkan ìbílẹ̀ tó dájú ìjọba kó wọn láti bí lọ sí Àbújá straight ni. àwọn ará jọ́bẹ̀lì tí wọ́n lẹ́nu táwọn mú. ọlọ́pàá ni o ọlọ́pàá filẹ̀ o náà wọ́n béèrè pé bolo aráàlú lọ ń díje wọ́n ń dáàbò ra wọn ìjọba tó náwó gan wọn ni aráàlú lọkùnrin tí aráàbí tẹ́lẹ̀ kí mọ̀ pé Fúlàní mọ́ lẹ́ẹ̀kan. ó dáa kí ni kí ìjọba ṣe fún wa tá a fi dáàbò bora wa kí ló yẹ kí ìjọba ó yẹ kí ìjọba tá a bá ṣe no retreat no surrender fáwọn agbésùnmọ̀mí kí ni yẹ kí ìjọba ó ṣe fún wa. àkọ́kọ́ ló sọ pé ká máa dáàbò bora wa ni. ẹ báwọn tí a fi ságbọn tọ́lá rí ààrẹ tí wọ́n tún ṣètò tí wọ́n sọ fún wa lánàá. àwọn tá a ṣe bó la gbọ́ yìí ebe abọ́ ga àgbà DSS lọ sọ̀rọ̀ yìí ebi Túnjí Dìísù náà sọ pé no retreat. sáwọn náà sì ń bi ìpàdé àná yìí. sọ wọn sí mẹ́rin ààrẹ mọ ti ẹgbà ìpè sẹ́mọ̀ pé a ti sọ fáráàlú pé wọ́n máa dáàbò bora wọn. kí ni lọ́wọ́ sọ pé ẹgbọ́n tí bàbá sọ the first line of defence pé kí àwa tẹ sọ wípé àmọ̀rí ni wá ẹni àmọ̀rí ni wá àmọ̀rí ìbá kú kéka first line of defence káwa kọ́kọ́ ṣe ná that the military and the police they will deal with the bigger ones. lójú ìbọn ẹni tí wọ́n jí lóru láago. wọ́n káwé mọ́ àkàbá ń bẹ́ẹ̀ àwọn lè lu àkàbá. first law of defence. ẹ̀wọ̀n sàpọ̀nà nǹkankan ń bẹ́ẹ̀ ṣe kó mọ́ bàtẹ́ ìpèlèjà. nígbà tí àrà sẹ́lọ̀ǹdó tọ́pọ̀ àwọn màlúù dànù sẹ́bàkẹ́ rántí ok nígbà táwọn èèyàn wá ń dìde láti kú àwọn gbésùmọ̀mí òkè láti borí wọn tí wọ́n sì ń borí wọn ṣé ẹbẹ̀ kí ni kíjọba ṣe àkọ́ kíjọba fi aráàlú lẹ̀ tí wọ́n fẹ́ sí láti dáàbò ra wọn kọ́ máa náwó gan wọn mọ́ kọ́ máa náwó gan wa àwọn aráàlú mọ́ kọ́ máa dẹ́rù bà wá dẹ́rù bà wá mọ́ bíkọ́ ìjọba náà ń gbà bòdè fún aráàlú ti ṣe tán náà mo sọ̀rọ̀ láàárọ̀ yìí mo mọ àwọn kan tẹ́ pé wọ́n ṣe tá àti fi ẹ̀jẹ̀ wọn sílẹ̀ torí ìlú tíjọba ò sì gbowó fún wọn ìjọba ò rán wọn níṣẹ́ but ìtara pé ìyà yóò lè máa lọ báyìí but ìjọba òkè either federal state okay wọ́n gbọ́dọ̀ recognize wọn pé these are the local people who are ready to protect the life of the people but nígbà máa dojú ẹ̀ tán wọ́n ní pé wọn ò kàwé. ibo ló ti rí tóòlù. possession of ammunitions. illegal possession of ammunitions. illegal possession of arms and ammunitions. illegal possession of dangerous weapons. bẹ́ẹ̀ ni o wọ́n máa ní kó máa jẹjọ́. àwa Yorùbá ni wọ́n máa ń mú fún o. àwa Yorùbá ni wọ́n máa ń mú fún. ọmọ àgbàtọ́ ọmọ yín ò tí ì débẹ̀ bóyá àgbàtọ́ ọmọ yín wà ń bẹ̀ yìí. ẹnìkan sọ lórí Facebook Àgídìgbò tapons ó ní good morning. ẹ gbà pé o. a ní sọ̀lọ́jà in the house please there is a dead body under Ojo bridge precisely on the pillar brim at the middle. Kindly help us inform necessary authorities as it is already causing environmental pollution. wọ́n ní òkú kan wà ní abẹ́ bíríìjì Ọjọ́ ìjọba àbílẹ̀ Akínyẹlé kí wọ́n tètè bá wa dìde sí i lábẹ́ alága Akínwọlé wọlé kanlẹ̀ kí wọ́n tètè bá wa dìde sí ìjọba àbílẹ̀ Akínyẹlé pé wọ́n ní òkú kan ti wà ní abẹ́ bíríìjì Ọjọ́ tí ó sì rún gbà tó ti ń dá àjàkálẹ̀ lè dá oríṣiríṣi àjàkálẹ̀ nǹkan kan ó lè dá ìfẹ́ mẹ́nu lọ sọ̀rọ̀. kí wọ́n bẹ̀bẹ̀ ìjọba ìpínlẹ̀ kí wọ́n dìde sí. màmá wa bí ń jọ yẹn tí màmá láwọn ṣiṣẹ́ lé lórí kí wọ́n dìde sí ọ̀rọ̀ wọn. kí màmá justice wọ́n wá ń jọ yẹn. Adéròǹkè Adérẹ̀mí ìyẹ́kọ́ míì ló tún ṣẹlẹ̀ comrade Èjìdìran Ọmọlólú lórúkọ. ṣé kí n ṣe àwọn náà wọ́n ti ṣèjọba rí níbi ìpínlẹ̀ tó wà níjọba ìpínlẹ̀ tó wà àrípa àtìpín tó ti ṣe mala ẹrùfà ṣé ta fẹ́ sọ ti ọ̀gbẹ́ni Rauf rí ìjọba tí wọ́n ṣe lọ nígbà tí wọ́n jẹ́ gómìnà níbẹ̀ ẹ lọ wo ipa tí wọ́n kó níbẹ̀ ṣé rí ìjọba tí a bá ti ń ṣe tí ò bá ti mú taráàlú tí ò mú tóbìnrin tí ò mú tọ̀dọ̀ dání kò ń ṣèjọba. mo rántí dáadáa ní ayé olóògbé Buhari ṣebí wọ́n ṣe organize program empower ṣe báyé ẹ̀rọ kínní ni nígbà tí ọ̀gbẹ́ni wà ń bẹ̀ ó yẹ sí nípínlẹ̀ Ọ̀ṣun ó ní ọ̀dọ́ ó ní ọ̀yà àwọn tó gbà àwọn àgbààgbà ń bẹ̀ ni ó ní àǹfààní tí wọ́n jẹ. ẹ sà mo fi owó àtọmọ mo fi dì yín lẹ́nu àwọn àgbààgbà ní àǹfààní tí wọ́n jẹ nípínlẹ̀ Ọ̀ṣun lẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ sọ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ sà.
ẹ ṣàmọ̀ wí. ẹ jẹ́ ká ka ìròyìn aago mẹ́sàn-án tá a bá dé láti ìròyìn aago mẹ́sàn-án mo kí yín káàbọ̀ honourable Abosede Seun the chairman directorate of media and publicity Ọ̀ṣun ADC àti honourable Adesina Temitope media intervention fún ẹgbẹ́ òṣèlú ADC ẹ kú kalẹ̀. lára àwọn aṣíwájú yín ẹni tá a lè pè ní alága fún ẹgbẹ́ òṣèlú APC the national chairman ọ̀gá àgbà David Mark former senate president tí wọ́n gbé lọ pé èmi ní àwọn tèmi mo fẹ́ kí wọ́n jẹ́ alága o àwọn tèmi mo fẹ́ kán máa darí o ọkùnrin kan náà ń bẹ́ẹ̀ wọ́n pè ní Nafio Balagombe tóun náà sọ wípé àwọn tí David Mark kó lẹ́yìn àwọn kọ́ ni wọ́n yàn mọ́sá darí èdè ògbóhùn ẹlẹ́yọ̀ ara ilé ògbóhùn ara oko ADC tí ò tí ì dé tí a ti ń rí àwọn nǹkan báwọn kí lẹ lè sọ nípa ẹ̀sà kí ni ìtumọ̀ tó ní fún ẹgbẹ́ òṣèlú APC ADC tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ táwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ ń gbà pé kínní kí ni ìtumọ̀ tó ní sà. ṣe rí olóòtú ọ̀rọ̀ ètò òṣèlú gbọ́n mi sí omi òtó kò sí bí òṣèlú máa wà fàmí ń fa ọ́ ni bí àwa kan ṣe ń fẹ́ kó lọ síwájú ní àwọn ará bí tí wọ́n ń da gbogbo ẹgbẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n máa fi ọwọ́ òsì wọ́n fi ń pọ́n mi wọ́n ń da omi odò rú ṣùgbọ́n àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run yìí pé kò sí nǹkan kan ẹjọ́ tí ẹ̀yin sọ tí àwọn Bàlá àti àwọn David Mark pè yìí nǹkan tí ilé ẹjọ́ sọ ní court of appeal wọ́n dá wọn padà sí federal ni pé kán padà lọ sí federal high court kan lọ tún kó láti ibẹ̀ wọ́n sọ wípé báyìí ló ṣe rí àbí báyìí ni ò ṣe rí wọ́n kàn ní ẹ padà síbẹ̀ kẹ́ lọ tún kó ṣùgbọ́n àwọn ọmọ ìdánilójú kan sì ẹ rí ìgbìmọ̀ tó gbé David Mark àti ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá kalẹ̀ ó tẹ̀lé gbogbo processes tó yẹ kí constitution ẹgbẹ́ ADC àti electoral law tó yẹ kó tẹ̀lé kí sì ni wọ́n ṣe several NEC meeting ó lé lẹ́ẹ̀mẹ́wàá tí NEC meeting yẹn fi ọwọ́ sọwọ́ pọ̀ tí wọ́n sì sọ wípé àwọn Ráfúnwosò àti Nafiu àti bàbá àmẹ́tọ́ jẹ́ secretary tẹ́lẹ̀ tí wọ́n fi sọ fún gbogbo ẹ̀sẹ̀ ọ̀sọ́ báyìí pé ó dá o afínúfíndọ̀ o ayọ̀ǹda ipò wa o wọ́n wá fún àwọn ọ̀gbẹ́ni àti David Mark ní waiver pé ok o ẹ̀yin ni kẹ́ ẹ bọ́ síbẹ̀ nígbà tí wọ́n bọ́ síbẹ̀ tí wọ́n ẹ̀ṣẹ̀ wá pé ìgbìmọ̀ tó jẹ́ pé gbogbo 36 state chairman gbogbo wọn wá jókòó wọ́n wá sọ báyìí pé yes bó ṣe yẹ kó rí o a endorse àwọn tí ìgbìmọ̀ ẹlẹ́nu títí òkè tán gbé sílẹ̀ wọ́n endorse ẹ̀ ṣùgbọ́n lára bẹ́ẹ̀ àwọn kan wà ṣe mọ̀ pé ọmọ ẹ̀yìn gan kí àwọn míì ò má bínú Jésù olómọ ẹ̀yìn 12 ìkan yapa nù wọn lọ́gbà bẹ́ẹ̀ àwọn kan wà tó jẹ́ wípé tí à ń ṣe òdùn mọ́ wọn nínú àwọn ò fẹ́ kó orílẹ̀-èdè Nàìjíríà ó gòkè àwọn ni wọ́n á lọ lọ́pàpọ̀ máwọn olóṣèlú kan láti fi fa owó ẹ̀sìn wa sẹ́yìn. ok àwọn náà lọ mọ àwọn ẹjọ́ àwọn náà á lọ sílé ẹjọ́ wípé àwọn ò fẹ́ kí ibi tí orílẹ̀-èdè Nàìjíríà dé dúró lé ní iyo àwọn ò fẹ́ kọ́ position kankan wà ní Nàìjíríà mọ́ ṣùgbọ́n àdúgbò ọ̀dọ̀ Ọlọ́run èpè tó mú kó ọkàn ń dòyì kápá apá ò lè kápá wọn kàn ń dòyì kó pé ní apá ò lè kó ṣe wa wọn dòyì ká kànga ò ṣe bínú kó sí. èpè tán mú kó ṣe ara ló fi ń sàn wọn ní kò ní ṣe é ṣe wọn ní Arẹ́gbẹ́ṣọlá ò ní lè ṣiṣẹ́ pẹ̀lú David Mark o David Mark ò ní lè ṣiṣẹ́ pẹ̀lú Peter Obi Àtíkù ò ní lè ṣiṣẹ́ pẹ̀lú Amechi gbogbo wọn náà jọ wà wọn jọ ń wọlé wọn jọ ń wọ̀dé lé ní ìní a sì ń gbà lúlo à ń gòkè sí ìyẹ́ wa sì ń dàgbà so ẹ fi wọn sílẹ̀ wọn kàn ń wo bẹ́ẹ̀ lásán ni kò sí nǹkan táṣà fi kàrà wọn ṣe. ọ̀rẹ́ mi kan sọ̀rọ̀ nbí ó buttress nǹkan tẹ́ ẹ sọ ọ̀rẹ́ mi Ọlábàmíjí Músíbà Ọlárìnwájú ọ̀rẹ́ mi dáadáa ni ó ní that David Mark issues is Tinubu at work. mo sọ fún yín àwọn wo. òun ló sọ bẹ́ẹ̀ o ó tún wá sọ ń bì kan sà ó ní what ADC think in Oyo State is that they will acquire PDP if the crisis is not resolved but now PDP are now considering reconciliation ẹgbọ́n bò lẹ́ẹ̀tì ṣe ẹni tí wọ́n lẹ́gbẹ́ òṣèlú ADC nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn tẹ́ ẹ rò pé ẹ kó rọra làwọn bí gbogbo bí rúkèrúdò tí ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n gbọ́ra wọn yéhun ṣé àmọ́ pàwọn kan nínú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ti ya wá sí ADC irú bàbá wa olóyè nílẹ̀ Ìbàdàn balógun ààrẹ ọmọọba nílẹ̀ Ìbàdàn olóyè Taofik Adégbóyèga a gbọ́ pé àwọn náà ti takọ́sọ́ wá sínú ẹgbẹ́ òṣèlú ADC àtàwọn kọ̀ọ̀kan báwọn
bóyá tẹ̀ ń dúró dénú tẹ̀ fi rò wípé ẹgbẹ́ ADC yóò dúró re nípínlẹ̀ Ọ̀yọ́. Lákọ̀ọ́kọ́ ààrẹ àti bẹ̀rẹ̀ àwọn àgbàlagbà bàbá máa ń sọ wípé amúkùn ẹni ẹrù ẹwọ òkèlè ẹwọ ẹwọ sálẹ̀ àwa foundational work la kọ́kọ́ máa ṣe ṣẹ́rí tá a bá ṣiṣẹ́ bó ṣe yẹ ká ṣe àwọn tí wọ́n ń wà nílé wọn ò ní. wá ṣe bẹ̀rẹ̀ nìyẹn a sì ti ṣe solid foundation ẹ̀ rí i pé àwọn èèyàn ó máa build sórí ẹ̀ ni so àwọn èèyàn yìí ń bọ̀ àwọn èèyàn ò tí ì dé bí mo ṣe sọ o bóyá àwọn kan ló wá ń bọ̀ ni o bóyá àwọn kankan ni o nígbà tán bá dé ẹ̀yìn tá à ń gbéyàwó bọ́ gbogbo a kò ní garun wòran lórí ètò yín Lágídígbò yìí a tún padà jọ sọ ẹni pọkùnrin kan wá ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ kìíní àná ó sọ bẹ́ẹ̀ náà so bó ṣe jẹ́ nìyẹn. ẹja máa ń wo ibi tí ọ̀rọ̀ ADC ń lọ ṣùgbọ́n mi ń wò wípé àwọn ó dùn àdé tí wọ́n ń ta kọ́sọ́sọ́dọ̀ yìí àwọn ó dùn àdé tí wọ́n rí i pé ibì kan tutù tẹ́ ẹ sọ pé ọ̀pọ̀lọ wọn rí ibi tó tutù ń sábọ̀ tẹ́ ẹ sọ yìí. ṣe rí yìí ṣe pọ́pọ̀lọ́ rí ibi tó tutù o àwọn tí wọ́n ń wá yìí àwọn tí wọ́n rí ni wípé abẹ́ ibi tí àwọn wò yìí nínú ẹgbẹ́ ADC lọ́jọ́ ọ̀la tó lè tún ìlú ṣe. ibi táwọn wà tẹ́lẹ̀ yẹn ò lè tún ìlú ṣe. ṣé dáadáa mọ́ ni. inú ẹgbẹ́ òṣèlú PDP yẹn ò lè tún ìlú ṣe. inú ẹgbẹ́ òṣèlú APC yẹn ò lè tún ìlú ṣe. wọ́n ti babẹ̀ jẹ́ inú ẹgbẹ́ òṣèlú PDP ń sin lé ní ibà ìṣe báwọn Tinubu náà ló bọ́ síbẹ̀. ṣé kò ní ṣàkóbá fẹ̀yìn ọ̀dọ́ tẹ́ wà nínú ẹgbẹ́ òṣèlú ADC ṣé wọ́n ní ẹja kí pátì mọ́ yín lọ́wọ́. ojú ọ̀run tẹ́ yẹ fún ààrẹ. wọ́n mọ̀ ń gbé owó ńlá bọ̀ mọ́ ni. ṣe rí ADC ti ṣe kinní kan nínú constitution ADC ó ti set 40% sílẹ̀ fún àwọn ọ̀dọ́ àtàwọn obìnrin so kì í tiẹ̀ ń sọ̀rọ̀ pé àwọn kan fẹ́ ajá kí nǹkan kan constitution ṣe àgbẹ̀ constitution ló ń gáìdì gbogbo ohun tá à ń ṣe constitution ADC ó ti set aside 40% for women and youth ìyẹn ti wà nílẹ̀ tí o sì tó ń fọwọ́ kàn so pé tí ó bá tiẹ̀ kéré tán nìyẹn yóò sì jù bẹ́ẹ̀ lọ so kò sí kéèyàn mímí kan ò lè mí ọ̀dọ́ kankan mímí kan ò mí àwọn obìnrin kankan ní ìpínlẹ̀ Ọ̀ṣun tèmi ti wá tó fi jẹ́ wípé à ń ṣe dáadáa ẹgbẹ́ òṣèlú APC o àti ti àkọ́dù o àti ti gbogbo everybody wọn o wọ́n mú gómìnà ọkùnrin igbákejì ẹ̀ ọkùnrin ṣùgbọ́n nítorí wípé ẹgbẹ́ ADC ó ti protect àwọn obìnrin ní deputy wa lọ́sùn state ó nìkan nínú gbogbo ẹgbẹ́ èyí fi hàn wípé àwa bá a ṣe ń rólé ọ̀tún náà rólé òsì àrólé apá kankan dá kan sí. ṣé kìí ṣe pé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ náà báyìí ń tẹ̀ ń sọ ni pé ẹ̀yin náà lẹ́ni àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ fi obìnrin ṣe deputy nípínlẹ̀ Ọ̀yọ́. ẹ jẹ́ máa wò bọ̀ ntàwọn aṣáámọ̀ ni wípé ọ̀rọ̀ obìnrin ọ̀rọ̀ ọ̀dọ́ ọ̀rọ̀ àwọn arúgbó ó jẹ́ wá lógún nù gbẹ. ọ̀rọ̀ ọ̀dọ́ ọ̀rọ̀ obìnrin àtọ̀rọ̀ arúgbó. àwọn abarapá gan disability people gan they are included. no because ṣe rí níbi tí ò bá ti sí ọ̀dọ́ tí ò sí obìnrin tí ò sí àwọn èèyàn wa tí ó ṣe díẹ̀ kó káàtó fún tẹ́ẹ̀ pé wọn pé èèyàn ni wọ́n kò pé rárá. Honourable Abosede Shield, the Chairman Directorate of Media and Publicity, Osun ADC. Honourable Adesina Temitope, the Media Intervention for ADC ní ìpínlẹ̀ Ọ̀yọ́, mo kí yín gidigidi. Ṣé rí tí ó bá ti di àsìkò tí kíní ọ̀hún bẹ̀rẹ̀ gàgàgàgà a wà tú iṣu désàlẹ̀ kòkò a fẹ́ lójú lóní pọ́npọ́ yẹ̀kẹ̀tẹ̀ tí gbogbo èèyàn ò jọ rí tí a gbé dání tàǹtà ṣùgbọ́n tá a bá sọ̀rọ̀ jù báyìí yóò dàbí ìgbà tó ṣe wípé nígbà tí ìjọba ò tí ì sọ pásìkò tó láti fẹ́ mọ ṣó ti yé yín. ìyá ibi tèmi ti ń bọ̀ àsìkò ti tó ó ẹ̀ṣẹ̀ tó ń yé mi ní olóòtú timetable nípínlẹ̀ Ọ̀ṣun tèmi ti ń bọ̀ àsìkò ti tó àti tú ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ̀rọ̀ ìjọ tẹ bá ti ń padà bọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun nìkan lẹ́wàá wá. ẹgbẹ́ ADC jẹ́ torí àti ìpínlẹ̀ Ọ̀ṣun ti bẹ̀rẹ̀ ní March 11 ṣó ti yé yín so a wà ṣe lódìndín ṣùgbọ́n láàrin ìṣẹ́jú kan ibo lẹgbẹ́ òṣèlú ADC ń lọ. ẹ ṣe ibi tẹ́gbẹ́ òṣèlú ADC ń lọ láàrin ìṣẹ́jú kan ni wípé ẹgbẹ́ òṣèlú ADC ń lọ síbi ìbúté tó fi jẹ́ wípé ọmọ tálíkà náà lè máa ròde ẹmu pẹ̀lú rọrùn. ẹgbẹ́ òṣèlú ADC ń lọ síbi tó fi jẹ́ wípé àwọn èèyàn ò lè máa sùn ó sì máa fi wọn díjú méjèèjì insecurity tó ń jà wá lọ́tún tó ń jà wá lọ́sì kò ní ṣẹlẹ̀ mọ́. ẹgbẹ́ òṣèlú ADC ń lọ síbi wípé food security á wà àwọn tẹ́jú bá ti kú òun òṣẹ́
ẹ̀yin àgbààgbà ní ìṣẹ́ ti bùṣe ebi òkú ònú ìṣẹ́ báyìí o gbogbo ohun tó ń sọ wá lórílẹ̀‐èdè nàìjíríà òní kan máa sọ báyìí pé ẹ̀kọ́ ráìsì wọlé ẹ̀kọ́ ráìsì wọlé ẹ̀kọ́ ráìsì wọlé ọ̀rọ̀ òsì rí bẹ́ẹ̀ ẹgbẹ́ òṣèlú ADC lọ síbi tó fi jẹ́ wípé ọ̀rọ̀ ewé epo mọ́ tiẹ̀ ń jagun nílẹ̀ Iran mọ́ ń jagun nílẹ̀ Iraki kò ní máa di wípé ó ń lọ síwájú lọ sẹ́yìn tó fi wá di wípé a máa sọ fọmọ nàìjíríà pé a ti ń fọ epo ní rìfáínárì wa tó wà ní Port Harcourt tá a sì fọ nǹkan kan tá a sì ní $1.5 billion. ìwọ bàbá ó ti tó ẹ ti tó ẹ ti ń sọ̀rọ̀ jù ó ti tó bí ìfẹ́ kẹ́ ń lọ gbogbo bí tẹ́ ẹ lọ yẹ mo kì í yẹn káàbọ̀ thank you so much ẹ jẹ́ kí n ráyè gbàlejò tí wọ́n ní èròǹgbà láti lọ ṣojú ẹkùn ìdìbò Olúyọ̀lé federal constituency nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ẹ jẹ́ kí n láǹfààní honourable Hara wọ́n wà nínú. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ bọ́dẹ̀ kí gbogbo ọmọ Nàìjíríà jákèjádò gbogbo ibi tó bá ti ń gbọ́ mi etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di o ẹ̀ẹ́dẹ̀ ní fi gbọ́rọ̀ ìbànújẹ́ lágbára lọ. Adémọ́lá Oyèpéjú Àrà lórúkọ mi láti ìjọba ìbílẹ̀ Olúyọ̀lé tí mo dẹ̀ tún jẹ́ olùdíje dupò sí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin l'Àbújá ní ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2027 inshallah. ṣé olóṣèlú ni yín sà. bẹ́ẹ̀ ni olóṣèlú náà ni gbogbo ẹni tó bá ti ń ṣe òṣèlú olóṣèlú kan yàtọ̀ sí olóṣèlú ni. kí báwo lolóṣèlú ṣe yàtọ̀ sí olóṣèlú. bẹ́ẹ̀ ni olóṣèlú yàtọ̀ sí olóṣèlú torí pé àwọn èèyàn ò dá ọ̀jẹ̀lú mọ́ yàtọ̀ sí òṣèlú so ojúṣe gbogbo olóṣèlú nìkan lọ tún ìlú ṣe ṣùgbọ́n ṣe mọ̀ pé ó máa ń ká ọ̀rọ̀ ìlú máa ń ká ẹnìkan lára ju ẹnìkan lọ so àwọn kan wà ń bẹ̀ láti jẹ ìlú run ni kódà tán bá lè jẹ ẹrun kò kàn wọ́n so àwọn náà máa ń lùlù bámúbámú ni mo yó èmi ò mọ̀ pé bí ń pọmọ ẹnìkọ̀ọ̀kan ṣùgbọ́n ẹni tó bá jẹ́ olóṣèlú tó dẹ̀ ní nǹkan táwọn oníkéwú máa ń pè ní kọ̀nà ìyẹn ayọ̀ ọkàn tó dẹ̀ tún mọ̀ wípé dandan ni àdéhùn téèyàn bá gbé láti lọ ṣojú ìlú èèyàn gbọ́dọ̀ pé níwájú Ọlọ́run so àmọ́ náà ni ìwọ ni lọ́rùn wa tọ́lọ́ ńlá bọ̀ wá lọ́rùn so adaranjẹ ni wá wọn ó dẹ̀ bí wá bá a bá ṣe da àwọn ẹran wa jẹ sí. ẹ sì ní olóṣèlú ni yín sà. bẹ́ẹ̀ ni olóṣèlú ni mí. olóṣèlú ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ yìí sà. àwọn olóṣèlú èrò gbogbo ohun tẹ̀yìn rò yìí sà. tí mo fi sọ bẹ́ẹ̀ náà nìyẹn. interest ó ṣe pàtàkì ní ọ̀rọ̀ olóṣèlú. ọ̀jẹ̀lú wà nínú òṣèlú. ọ̀jẹ̀lú wà nínú òṣèlú. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ojúṣe tá a bá ní ká wò pé iṣẹ́ wo lèèyàn ń ṣe bẹ́ẹ̀ náà ṣe jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí kàńdá máa ń wà nínú ìrẹsì. ṣùgbọ́n tá a bá bí léèrè àti kàńdá àti ìrẹsì kí ló kọ wọn á sọ pé àpò ráìsì wà ńlẹ̀ kódà bí ó bá ṣe pé láàjì ẹ̀ tó bá jẹ́ kàńdá so orúkọ tó bá gbogbo wa mu lápapọ̀ àti kàńdá àti ìrẹsì inú wa àti epo àtàlìkámà orúkọ tó generalize tó kó wa papọ̀ òun náà ní ká sọ pé olóṣèlú ni wa ṣùgbọ́n ní àtàrà ìṣesí ìbùwàsí àti ìmọ̀ iṣẹ́ owó oníkálukú ni ó mọ júwe irú èèyàn tí oníkálukú bá jẹ́ àwọn èèyàn á wá lè máa identify wọ́n á dẹ̀ máa ṣèyàtọ̀ wọ́n á lè distinguish ẹni tó bá jẹ́ olóṣèlú tòótọ́ àtẹni tó jẹ́ pé ọlọ́jẹ̀ ìlú òun ni òun ó ṣe rí nìyẹn. mo láìkọ̀ ọ̀rọ̀ tẹ́ sọ sà ọ̀rọ̀ ìwé kan tí mo kà the present darkness ti ọ̀rọ̀ ọkùnrin kan kọ Stephen Ellis ní 2016 ló kọ̀wé yẹn sà ẹbẹ̀ ló ti liken àwọn olóṣèlú ní Nàìjíríà tó ti liken wọn sí corner artistry ó ní àwọn olóṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní their ways are not different from the way of a fabulous or a fraudster. ó ní corner artistry ni wọ́n àwọn tí wọ́n máa ń ta káàdì dúdú ló jẹ́ pupa ò jẹ́ o wọ́n lọ́ọ́ fi dúdú lẹ̀ kó wọ́n mú pupa o nǹkan kan ó sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa wọn mo dúpẹ́ ẹ̀yin ní a ní àkọ́kọ́ tẹ́ ẹ pèrè ayín lólóṣèlú tẹ́ ẹ fèsì sọ̀rọ̀ yẹn dáadáa bí mo ṣe fẹ́ ọ̀jẹ̀lú ń bẹ nínú òṣèlú. ọ̀jẹ̀lú wà nínú òṣèlú. ẹ sà torí pé èpò náà ń bẹ nínú àlìkámà. àwọn reforms kan ń lọ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ lórí ọ̀rọ̀ òṣèlú àti lórí ọ̀rọ̀ ètò òdìbò electoral reforms àtàwọn reforms oríṣiríṣi àwọn kan ń fapá jánu Tinubu ó fi ń gbéra rẹ̀ lẹ́sẹ̀ ní Tinubu ẹni tí ó ṣe ẹni kan roko sápò ara rẹ̀ ní ó ṣe kíní kan ni ó lọ ṣe e-registration ó ṣe compulsory
kíní kan ó ṣe compulsory ẹ sà bó o ló ti rí lọ́kàn tì yín sà ẹ jẹ́ ká mú láti bẹ̀ yẹn sà. ẹ ṣe gan olóòtú ṣe rí lákọ̀ọ́kọ́ kí n tó máa sọ̀rọ̀ lọ mo ṣe bá gbogbo etí tó ń gbọ́ mi mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ tí ó gbé mi wá iléeṣẹ́ àgídìgbò iléeṣẹ́ náà ò ní dìbàjẹ́ kò ní jóná lágbára ọlọ́run owó lẹ́ẹ̀mọ́ pa ní pààyàn àìlọsíwájú yóò dẹ̀ mọ́ dìbà iléeṣẹ́ yìí so bákan náà ọ̀gá wa tán ní iléeṣẹ́ ìtàn jẹ́ olùdarí iléeṣẹ́ gbogbo nǹkan tán ń gbà lérò ọlọ́run á mú wá sí ìmúṣẹ ẹ̀yin host wa náà mo ṣàdúrà fún yín àti gbogbo àwọn crew yín lágbára ọlọ́run nǹkan rí lẹ́mọ̀ gbèsè àmì àṣedùmarè ọ̀ràn àti àkóbá kò ní jẹ́ ìpín yín àmì ọ̀làlá haúlá wàlá quwwata ilà abilà àlèlà àdé. ní dáhùn sí béèrè tí ẹ béèrè lọ́wọ́ mi àkọ́kọ́ náà ni pé Yorùbá bọ̀ wọ́n ní tá bá fún kinní kan lọ́kọ ọ̀dọ̀ ara ẹ̀ ní òròkó sí ìyẹn kọ́kọ́ wà ẹni tó ṣe òfin náà ó ti mọ̀ pé òfin yẹn pé òun kó tó ṣe ọ̀rọ̀ tó jẹ́ òótọ́ ń bẹ nìyẹn tá a bá ní fi òlòlò fọhùn a sọ̀rọ̀ kan pẹ̀lú ẹnìkan lánàá ó sọ̀rọ̀ nípa local government autonomy wípé ààrẹ ń dẹ àwọn gómìnà ni pé tá ààrẹ bá fi lè dépò tó bá ti lè wọlé ẹlẹ́ẹ̀kejì báyìí nǹkan alákọ̀ọ́ tí ọkọ̀ ṣe ni local government autonomy màá sọ pé ọ̀rọ̀ ààrẹ nǹkan tí ó bá lè pè ìjọba ààrẹ ni ó ṣe bọ́yọ̀ wà ń bẹ̀ lákọ̀ọ́kọ́ o àbó wà ń bẹ̀ lẹ́ẹ̀kejì tó bá rí i pé nǹkan yìí ó máa pè òun yóò ṣe ọ̀rọ̀ subsidy tó yọ kò ń ṣe pé bóyá 100% torí ayé pé ó lè pay aráàlú báyẹn but torí pé yóò pay ìjọba títí wọn tán ń ṣe òun ló jẹ́ kó jẹ́ pé òun ni first priority wọn. ajá ò torí olówó rẹ̀ sọdẹ. kò ń ṣe pé torí olówó ẹ̀ ó náà fẹ́ jẹ́ ń bẹ̀ ni. so bí ọ̀rọ̀ electoral reform àtàwọn reforms tó kù náà tán sáìn bó ṣe rí náà nìyẹn so yóò kọ́kọ́ pay wọn náà kó tó di pé wọ́n wà máa ronú pa pé so máa pè ẹ̀rẹ̀ ṣùgbọ́n èèyàn tó bá yẹ pé olóṣèlú gidi tó o dẹ̀ mọ̀ pé iṣẹ́ rẹ̀ ò mójútó kò yẹ kó lè bá ọ lójijì reform tán ṣe wọ́n dín ọjọ́ tá a fi dìbò kù wọ́n ní òkú ọjọ́ mélòó kan kò ń ṣàlejò sáré ẹ tó fẹ́ dìbò òun náà ti mọ̀ kódà tán bá gbé e wá ní ìṣirò àwa tá a fẹ́ dìbò ń sìn tán bá tún ní ó dáa wọ́n tún òfin ṣe wọ́n ti amend ẹ o àdìbò ní January mọ́ ọ̀la la fẹ́ dìbò agbọ́dọ̀ lè bọ́ takadẹ̀ fún sọpá fẹ́ dìbò torí pé èèyàn ti gbọ́dọ̀ gbáradì sílẹ̀ kó tó di so èmi ò rò pé reforms yẹn ó yẹ kó ní negative effect lára ẹni tó bá jẹ́ olóṣèlú. tó jẹ́ olóṣèlú tòótọ́ tí kì í ṣe ọ̀jẹ̀lú. tí kò ń ṣe ọ̀jẹ̀lú. honourable wara. yes sir. Olúyọ̀lé federal constituency. lára àwọn constituency tó jẹ́ gbòógì nípínlẹ̀ Ọ̀yọ́. bẹ́ẹ̀ni ọjọ́ orí kan náà ló wọn àtọ̀yọ́ state jọ ní. òun nípínlẹ̀ Ọ̀yọ́ February 3 1976. yes 1976 náà ni Olúyọ̀lé local government wà established. bẹ́ẹ̀ni ẹ sà ìyà ń jẹ àwọn ará Olúyọ̀lé federal constituency. gan-an ni o tí ò ń ṣe díẹ̀. orí ń ta àwọn ará Olúyọ̀lé constituency. bẹ́ẹ̀ni. wọ́n ń ṣe wọ́n bí ìgbà tó ṣe wípé wọ́n ń sọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́. bẹ́ẹ̀ni. wọ́n ń ṣe wọ́n bí ìgbà tó ṣe wípé wọ́n ń sọmọ orílẹ̀-èdè Nàìjíríà. bẹ́ẹ̀ni. àwọn èèyàn ń kérora ń bẹ̀. bẹ́ẹ̀ni. Honorable Ara kí lẹ àwọn ibi tó ní orí ti ń ta wọ́n kí ni tẹ́ ẹ rí gan tẹ́ ẹ fi wò wípé ẹ fẹ́ lọ ṣojú ẹ gbà lérò pé ẹ fẹ́ lọ sí Olúyọ̀lé constituency kí lẹ rí tẹ́ ẹ fi gbà lérò àwọn ìyàwó ní jẹ wọ́n kí ni ń ṣe wọ́n gan bẹ̀ torí ẹ níṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́ náà bẹ́ẹ̀ni atótilétọ̀ níyìn ẹ sì mọ̀ pé òṣèlú yìí kì í ṣe dandogo ni kì í ṣe ẹ̀wù tọmọdé lè gbé wọ̀ bẹ́ẹ̀ni kí lẹ rí ń bẹ̀ gangan l'Olúyọ̀lé federal constituency. ẹ ṣe gan ṣe rí táwọn èèyàn bá fẹ́ fi ojú òkèèrè wò wọ́n á máa fojú kan náà wo gbogbo olóṣèlú ṣùgbọ́n ẹni tí ò bá gbọ́ tẹnu ẹ̀gà ni ó sọ pé ó ń pàtó téèyàn bá súnmọ́ wa àbí tó bá láǹfààní láti gbọ́ kan àbí méjì lẹ́nu wa yóò rí i pé ìyàtọ̀ wà ń bẹ̀. mo sọ fún ẹnìkan lọ́jọ́ wò pé ibi tó yẹ kí n ti bá yẹ pé mo fẹ́ dìbò nítorí owó àbí torí pé èèyàn fẹ́ ní nǹkan kan tó yẹ pé yẹn ló jẹ́ first priority Èkó gangan ló yẹ kí n ti jáde so because àwọn tí ó jẹ́ àgbààgbà gan ní àdúgbò
tán jẹ́ Yorùbá ní sáìdì ibi tí Ọlọ́run ti ní káwa náà ní ibùgbé sí wọ́n máa ń sọ fún wa pé àwọn Ìgbò nǹkan ló ná pọ̀ ń bí ibi ìbàdàn náà gbé wọn sí kálukú ti change orúkọ àwọn ganan ń jáde tán contest ìwọ tó wá tún jẹ́ pọ́mọ Yorùbá ni ẹ tó rẹ̀ ìwọ náà dẹ̀ jẹ́ landlord bíbá kí ló dé tó jáde kó o ṣe kí ni mo ní èmi ti níbi tí mo ti fẹ́ jáde so lélẹ̀ tó yẹ pé Ọlọ́run dẹ̀ fún wa nígbà láàyè ń bẹ̀ tó pé tá a bá sọ pé a fẹ́ jáde náà á rẹ̀sẹ̀ wà lẹ̀ ń bẹ̀ so ṣùgbọ́n ó jẹ mí lógún pé ibi tán ti bí mi ibẹ̀ ni mo gbọ́dọ̀ ti gbìyànjú láti kọ́kọ́ lọ tún ṣe torí pé ilé la ti kẹ́sọ̀ọ́ ròde. ìjọba àbílẹ̀ Olúyọ̀lé àwa lọ́lọ́run fẹ́ dá lọ́lá jù nínú ìjọba àbílẹ̀ 23 tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àwa lọ́lọ́run fẹ́ dá lọ́lá we are industrious ní ìjọba àbílẹ̀ Olúyọ̀lé ìjọba nípínlẹ̀ Ọ̀yọ́ kò sí ìjọba àbílẹ̀ ìbílẹ̀ tó ní industries tó Olúyọ̀lé bẹ́ẹ̀ náà la ní ilẹ̀ oko bẹ́ẹ̀ náà la ní oríṣiríṣi àwọn nǹkan àmúṣọrọ̀ ṣùgbọ́n àwọn adarí tá a ti ní láti 1999 tá a ti bẹ̀rẹ̀ democracy ó ṣe ní láàánú jọjọ pé wọ́n ṣíjú àánú wo ìjọba àbílẹ̀ Olúyọ̀lé kò sí ọ̀nà gidi ẹ̀ lè rin ọ̀nà kò síbi tá ẹ ti lè drive 3 minutes láì nìkan kòtò kì í ṣe kòtò lásán o ẹ kan kòtò tó yẹ pé yóò bá mọ́tò jẹ́ ni kòtò giriwo nínú ìjọba àbílẹ̀ Olúyọ̀lé kódà ibi tó yẹ pé àwọn tán ń pera wọn ní adarí gan gbé gan tẹ́ bá fẹ́ yà wọlé láti express báyìí Ọlọ́run nìkan ló ń la àwọn èèyàn because mọ́tò fẹ́ yà wọlé kúrò ní orí express kí la máa ń pè express tó yẹ pé tírélà oríṣiríṣi nǹkan ló ń gbabẹ̀ tí mọ́tò kọ́kọ́ wá ń lọ́bìrì kó tó láàrin ìṣẹ́jú 5 kó tó rọ́nà láti sọ̀kalẹ̀ kúrò lórí títì yẹn sẹ́rí pé worst tẹ́ bá tiẹ̀ wo pé kí esther ṣàánú lives àwọn èèyàn because trailer lè mọ̀ jábọ̀ tí ó parí gbogbo mọ́tò tí ń bọ̀ lẹ́nu ọ̀nà àbáwọlé yẹn nǹkan táwọn èèyàn yìí béèrè lọ́wọ́ yín òṣèlú Nàìjíríà ló fẹ́ dùn ṣe jù kò sí nǹkan tó ka àwọn èèyàn pẹ̀lú accountability wọ́n kí ẹ̀ nítorí bá rí ọmọ gbà ó bá gba 10 billion l'Abuja ó bá gba 20 billion l'Abuja wọ́n kí ẹ̀ kò sẹ́nì kankan rí tó béèrè pé rẹ́ẹ̀pù wa lónìí kó tó lọ ń bì bó o ṣe náwó tó gbà constituency allowance tó gbà lóṣù tó lọ ó gbọ́dọ̀ ṣàkáǹtì ẹ̀ fún wa kò sí ibi tá ti ń ṣe rẹ̀ ìyí tí wọ́n mọ̀ jà sínú ojú ráìsì àtọ̀kadà lọ. so ṣùgbọ́n nísìn ẹ̀yin rẹ́ẹ̀pù yẹn náà tẹ́ wá mọ̀ wípé àwọn ẹni yóò dẹ̀ béèrè nǹkan tó pọ̀ lọ́wọ́ wa kò tí ì pọ̀jù kẹ́ fún wọn ní good life tán béèrè fún náà ẹ jẹ́ kán gbégbé ayé àlàáfíà wọn ò béèrè bẹ́ẹ̀ ṣe náwó yín ẹ̀yẹ kan fún wọn ní gbèsè ayé àlàáfíà tán deserve ẹ má jẹ́ ká treat wọn bí ẹran bí ẹni pé wọn ò tiẹ̀ jámọ́ nǹkan kan mọ́ ṣé wàá rí nǹkan tó tún wá dùn mí jù ni pé tó bá tẹ̀sẹ̀ pọ́ mọ́ lé ló bá ń ṣe àwọn òbí tó bí bẹ́ẹ̀ ni tá a mọ̀ pé ọmọ Olúyọ̀lé ni ìbáwọn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ náà ló wà àwọn náà ló ń treat báyìí àjẹpọ̀ oyè ọmọ àlè ń tiẹ̀ ni kò bá dùn ṣùgbọ́n àwọn èèyàn kan náà pé bíríkótó tí wọn ò jogún àbí ọgbọ̀n lọ àwọn náà wá lọ ta nǹkan tó tọ́ sí èèyàn ẹgbẹ̀rún méjì àbí 202,000 over 202,000 population ta ní Olúyọ̀lé náà wá lọ ta ẹ̀tọ́ wa yìí. ni wọ́n wà nínú yàrá agbára tí ẹ̀ ń gbóhùn wọn láti ẹ̀kan honourable sir. Yes sir. ẹ ní àwọn kan péréte. bẹ́ẹ̀ni. ni wọ́n kàn pé bíríkótó. ni wọ́n kàn mú ààrẹ. ẹ ṣeun. àjòjì. bẹ́ẹ̀ni. tí èyí sọmọ onílẹ̀. bẹ́ẹ̀ni. ni wọ́n kàn ń yàn lé àwọn kan lórí. bẹ́ẹ̀ni. níjọba àbílẹ̀ Olúyọ̀lé. wọ́n á ra oko fún pé ọmọ oko bíi ni ẹ mọ̀ pé. ẹ sà. so mo máa ń sọ nǹkan kan pé àwọn èèyàn ti fọbọ́ lọ wa níjọba àbílẹ̀ Olúyọ̀lé débi pé àwa tá a jọmọ onílé wọ́n rí wa bí amukun mẹ́kọ̀ọ́ bí ẹni pé àti ẹ̀ lè dànù rò. ẹ fún wa ní empirical facts sir. yes irú ẹ tó jẹ́ honourable tó wà ń bẹ̀ sí honourable Sadipe she is not from Olúyọ̀lé local government and she can never be traced down to any place or any village or any area any part of Olúyọ̀lé local government to be precise. Yes the reason tí mo fi sọ ní òyìnbó ni pé so kò ní jẹ́ ó jẹ́ nǹkan official language wa ni. bẹ́ẹ̀ni. ẹnìkan ò ní lè sọ fún un pé àtòrí pé òun jẹ́ Yíbò tó ẹ pé òun bá gbọ́ lédè Yorùbá ni
òun ò bá mọ nǹkan tóun ò bá ṣe lórí ẹ̀ so kó lè kẹ́rírú ẹni bẹ́ẹ̀ lè gbọ́ lóde òyìnbó ló jẹ́ kí n sọ lóde òyìnbó kó lè bá a kárí kò ní sẹ́ni kankan tó sọ pé òun ò gbọ́ nǹkan tí mo sọ. ọ̀rẹ́bù òye pé ju ara ṣé kìí ṣe pé ẹ̀yìn ìbọn òṣèlú. mo máa ń sọ̀rọ̀ kan pé ẹni tí ò bá ní nǹkan tó fẹ́ tà òun ló máa ń gbìyànjú láti bọjà ọlọ́jà jẹ. Yes so tó wáyé pé nǹkan tó fẹ́ tà bá da ẹ lójú o ní láti wá fèsì tẹ o ní láti bà ọjà ọlọ́jà jẹ́ ṣùgbọ́n tó bá ní fact ìyẹn yàtọ̀ sí ìbò òṣèlú tó yẹ pé òótọ́ ọ̀rọ̀ ni èèyàn ò kì í sọmọ bì kan kò kì í ṣe èbú mo ti ṣàlàyé fún yín pé ibi tó yẹ kémi gan ti jáde ìpínlẹ̀ Èkó ni kí n sọ pé mo fẹ́ ṣèjọba. sẹ́yìn gan lè sọ pé mo fẹ́ jáde ńbẹ̀. yes mo lè jáde ńbẹ̀ because ó tún máa ń sún mẹ́nìkan jẹ nìkan lọ. ibi tí ẹni tí ò ń ṣe everybody ló ní right láti jáde anywhere right but ibi tí ẹni tí ò ń ṣe tó jẹ́ Ìgbò tó bá ti ń jáde ní ìpínlẹ̀ Yorùbá ẹ̀gẹ́ sẹ́yìn pé Yorùbá tó bá wà ń bẹ̀ yóò tún lẹ́nu ju ẹni yẹn lọ certificate but síbẹ̀síbẹ̀ náà èèyàn máa ń pìtàn kanra wọn tó bá yá náà because o lè lọ bí kankan sọ pé o fẹ́ dúró ń bẹ̀ ó tún gbìyànjú kó fẹ́ tẹ̀síwájú ó lè jẹ́ gbà yẹn ni problem ó wà wọ́n á béèrè pé o kì í sọ ọmọ bí wọ́n á trace ẹ lọ ilé ẹ ibi tán ti gbé ẹ wá so torí ẹ ló fi dáa kéèyàn lọ kẹ́ṣọ̀ọ́ kọ́kọ́ yẹ pé àti ilé lèyìn ó ti kẹ́ṣọ̀ọ́ ròde ìtò mẹ́mi náà sọ pé inú ilé mi ò ní màá ti máa contest nìyẹn ẹ ti gẹ̀ so now kò kí n ṣe èébú kan sọ pé tẹ́nìkan bá sọ fún mi lẹ́kọ̀ọ́ sí pé mi ò kí n sọ mi èkó kó lè dùn mí kò lè dùn mí kò ń ṣe èébú because lóòótọ́ nínú ara mi mo mọ̀ pé mi ò kí n sọ ọmọ bẹ̀ kò ń ṣe èébú this is the reality this is fact ẹ get ẹ̀yin fẹ́ padà lé. kò ń ṣe ìbọn òṣèlú náà ń pè yẹn ṣùgbọ́n nísìnyí wọ́n á sọ pé ẹni báyìí èèyàn báyìí ni igbá báyìí ni mo ti ń challenge personality ẹni yẹn nìyẹn so èmi dẹ̀ ní nǹkan tí mo fẹ́ tà kò nídìí kí n bẹ nìkan jẹ́ tá bá ní ìjọba àbílẹ̀ Olúyọ̀lé kò develop ìbáwọn ará Olúyọ̀lé ń gbọ́ gbogbo wọn ń gbọ́ wa bá a ṣe ń gbọ́ kétékété ibi tó ti ń gbọ́ iléeṣẹ́ àgídìgbòjù ìjọba àbílẹ̀ Olúyọ̀lé ni. Wow. So bọ́n ṣe wá ń gbọ́ ní ìsìn báyìí pé wọ́n á mọ̀ pé rárá o kódà ọ̀nà tó déwájú lé tèmi báyìí ó dúdú lọ ni. ẹnìkan sọ sórí Facebook ń bí ó ní thanks for coming out straight with truths. ẹnìkan ló sọ bẹ́ẹ̀ lórí Facebook Àgídìgbò 88.7 FM. yes ó ní thanks for coming out straight with truths pé nǹkan tẹ́ ẹ sọ yẹn wípé òótọ́ ọ̀rọ̀ ni tẹ́ ẹ sọ. kò sí à ń fòlòlò fọ̀hún bẹ́ẹ̀ òótọ́ ọ̀rọ̀ ni tọ́ ẹ pé èèyàn lè fa check èèyàn lè fa check mi ò ní fi nǹkan kan báyìí kí n fi parọ́ mọ́ yẹn kò sí nǹkan tí mo fẹ́ gbà alẹ́ mi ní nǹkan tí mo fẹ́ mo ní value tí mo fẹ́ hard. ẹ má jẹ́ ká lọ síbẹ̀ yẹn for now okay. kó mọ̀ dàbí pé bóyá ẹnìkan ni wọ́n fẹ́ ṣe kinní kan mú wálé àbí nǹkan kan ẹ má jẹ́ ká lọ síbẹ̀ yẹn. okay. ẹ sà níbo lẹ́yìn wà látijọ́ yìí nígbà tí ìyà báyìí ń jẹ àwọn ọmọ Olúyọ̀lé federal constituency. tọ́ ẹ̀yin àgbàlagbà lẹ bọ̀ tẹ́ sọ pé tọ́wọ́ ọmọdé ò bá tè kú dà kò ní béèrè ikú tó pa bàbá rẹ̀ òkìtì eléyìí ń ṣàkọta ọ̀bọ fẹ́mi náà ní 2019 mo gbèrò ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ò jẹ́ kó wà realized. nínú ẹgbẹ́ òṣèlú wo. nínú ẹgbẹ́ òṣèlú APC. APC. So, yes bẹ́ẹ̀ ni nínú ẹgbẹ́ òṣèlú APC mo wà kí n tó wá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú tó fààyè gba ọmọ mẹ̀kúnnù torí pé ẹgbẹ́ òṣèlú APC ẹgbẹ́ òṣèlú kákọ́ọ̀sì ni tó o bá ti jọ́ ọmọ mẹ̀kúnnù ń bẹ̀ ò lè soríire chance ẹ láti soríire ń bẹ̀ ó lò ìta gbangba mo ti ń sọ yìí. nínú ẹgbẹ́ òṣèlú APC. tó o bá ti jẹ́ ọmọ ex governor ex minister ex kìnnìkan serving rep serving minister iye chance ẹ láti soríire n ó mọ lù ọ́ ni tí gbogbo àsìkò tó fi soríire ó fi bọ́ ẹ̀yìn bó ṣèlú APC ṣe wà designed nìyẹn kò sí àwòsáwo kan láwọ̀ ẹ̀wà lẹ́yìn ká sàkádà náà kó jiná ká rẹ̀ mọ́ jẹ́ bó ẹgbẹ́ òṣèlú APC ṣe wà nìyẹn ṣùgbọ́n ìgbà tẹ́mi ti rí i pé àwọn eléyìí àfàsíkò ẹnu ṣòfò ni wọ́n nǹkan tó gbé mi tó ta mí nídìí kan nìyẹn tí mo fi darapọ̀ mọ́ ẹgbẹ́ onítẹ̀síwájú ẹgbẹ́ accord ní Ọ̀yọ́. mo ń wo fìlà orí yìí náà. bẹ́ẹ̀ni so inú ẹgbẹ́ APC. ẹ sà ẹ jẹ́ kí n wo tẹ́ kọ sórí fìlà yẹn sà. ẹ ó ní àràárẹ̀ 2027. dátì ẹ mọ̀ lólúyọ̀lé. bẹ́ẹ̀ni atapako mọ ní ó wà ń bẹ̀. bẹ́ẹ̀ni ẹgbẹ́ àkọọdù ẹgbẹ́ olóríire ẹgbẹ́ onítẹ̀síwájú ẹgbẹ́ tó fààyè gba àwọn ọ̀dọ́ àtàwọn aṣáájú tuntun tó ń bọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́. àwọn ọ̀dọ́ àtàwọn aṣáájú tuntun. bẹ́ẹ̀ni tó ń bọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ni. kí ni èròǹgbà yín tẹ́ fi takọ́sọ yàtọ̀ sí pé bóyá àwọn kan ex governor ọmọ ex kìnìún kan
ọmọ eléèyàn lẹ́yìn náà lólúyọ̀lé a ti ṣèwádìí. bẹ́ẹ̀ ni ọmọ eléèyàn ni mí lólúyọ̀lé ṣùgbọ́n bó o ní ẹgbẹ́. kíbi tí mo ṣèwádìí yín dé bẹ́ẹ̀ni àwọn bàbá tó bí yín lọ́mọ lólúyọ̀lé wọ́n wà nú àwọn tí wọ́n gbé ìjọba àbílẹ̀ olúyọ̀lé kalẹ̀ bẹ́ẹ̀ni wọ́n wà nú àwọn tí wọ́n fún olúyọ̀lé federal constituency ní constituency odidi gbàgàdà báyìí bó ṣe rí nìyẹn kẹ́ ẹ lè mọ̀ pé mo mọ̀ yín ni o bẹ́ẹ̀ni bó ṣe rí ọmọ eléèyàn lẹ́yìn náà bó ṣe rí nìyẹn kí wá ló dé tẹ́ sọ pé wọ́n fààyè gba àwọn tí wọ́n léèyàn ní APC. nǹkan tó dérè aráàlú òun ló dá tiẹ̀ mọ̀ olóṣèlú ọ̀tọ̀ ni ìjọba mo sọ lẹ́ẹ̀kan pé tá a bá fẹ́ ṣèjọba tó gbádùn tá a gbádùn nínú democracy nìkan fún wa ní independence candidacy tá a bá ní independent candidacy kó ní kálukú lọ jó kọba bá rẹ̀ nídìí àpótí ìdìbò kó bá ti dáa jù ṣùgbọ́n kò ṣeé ṣe bẹ́ẹ̀ ẹgbẹ́ ni ó gbé yín kalẹ̀ wípé ọmọ òye wa rèé kódà ẹ̀yin tán yàn jẹ àtàwọn ẹbí yín gan tó fẹ́ dìbò fún yín nígbà tó bá ti rí yín lórí bálọ̀tì bó o ṣe tẹ̀ka fún yín wọ́n ní tẹ̀ka fún yín ẹ̀tọ́ bá rí bẹ́ẹ̀ náà ni wọ́n dìbò fún on a daily basis làwọn èèyàn máa ń pè mí lójoojúmọ́ pé àwọn tẹ̀lé ẹni táwọn rí ni nígbà táwọn ò rẹ́ ẹni tó jọ mọ́ lé àtẹgbẹ́ kìíní àtẹgbẹ́ kejì kò sẹ́ni kankan tó produce ẹni tó jọ mọ́ Olúyọ̀lé so ìtọ́yìn bá dẹ̀ tí ìgbà tí nǹkan téèyàn ò bá mọ̀ jẹ ìgbà téèyàn bá mọ̀ jẹ ò bá ti wà available ìtẹ́yìn ò bá mọ̀ jẹ náà lèyìn ò mọ̀ jẹ. ẹgbẹ́ kejì mọ̀ produce Mogbonjúbọ́lá Jagaban. ṣé Mogbonjúbọ́lá Jagaban tó mọ Olúyọ̀lé ni. It's my good brother it's my good ẹ̀gbọ́n is a current commissioner for works public works in Oyo State yes and it's my good but we have a very solid rapport right but this is reality we need to talk about it ṣé ọmọ Olúyọ̀lé ni question mark ẹ wàá padà wàá gbé wọn wá ẹ wàá bí wọn léèrè. mo ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ lẹ́nu yín for the very first time. yes èmi ò ní fi kankan mi ò ní fòlòlò fọhùn because àìwí bẹ́ẹ̀ ká kú bẹ́ẹ̀ yes now àìwí bẹ́ẹ̀ ká kú bẹ́ẹ̀ bọ́rọ̀ bá ṣe jẹ́ òun lèmi ó ṣe sọ ẹ̀dẹ̀ mú rèé ẹ kì í ẹranko bí ó rẹ̀ kọ́ kò sí nǹkan kan tí ẹnìkan fẹ́ fẹ́ nìkan ṣe ẹ get so now màá sọ reality fún yín bó ṣe rí ni tí honourable Mogbonjúbọ́lá Jagaban bá ní ọmọ Olúyọ̀lé ni àwọn ẹ fi question mark yẹn sí ẹ kọ́lẹ̀ báyìí ẹ gbé wọn wá ẹ get nǹkan tí mo sọ báyìí kẹ wá bí wọn léèrè kálukú wàá sọ bó ṣe jẹ́ ọmọ Olúyọ̀lé kò jù báyẹn náà lọ but eléyìí ò ń sọ̀rọ̀ mo tún repeat ẹ̀ pé ọ̀rọ̀ pé èèyàn jọ́ mọ́ ibì kan níjọ́ kínní àná nígbà táwọn ará Èkó sọ fún bàbá Bọ́lá Ahmed Tinubu pé ọmọ Èkó kọ́ ni wọ́n àwọn kan bẹ́ síta wọ́n dì gbà tó yá fúnra ara wọn náà fẹnu ara wọn sọpọ̀ mọ̀ rágbìjì làwọn lóòótọ́ kò ń ṣe èbú ọmọ olódò dẹ kò ń ṣe èbú now get so now wọ́n dẹ̀ mú ẹ tó jábúrò wọn gómìnà àná nípínlẹ̀ Ọ̀ṣun Oyètọ́lá wọ́n mú mọ́ra ìyẹn náà fojú hàn pé tọ́ kálukú ló dá tiẹ̀ mọ̀ get so now kò kí ń ṣe èbú kan lẹ́yìn ò kí ń sọmọ ibì kan èbú kọ́ kálukú ó lọ sí padà sínú ilé ẹ̀ Olúyọ̀lé dùn Olúyọ̀lé ti sọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dó lóríire wọn ò dẹ̀ fi mọ̀ wọ́n torí wọn yìí sọmọ bẹ̀ ò lè nífẹ̀ẹ́ Ànábì gan sọ pé hubbul watan minal iman kéèyàn fẹ́ràn ibi tán ti bí lára àgbàgbọ́ òdodo ló wà yes ṣùgbọ́n gbà tán àwa bí ẹ̀ ń bì kan bó ló ṣe fẹ́ràn rẹ̀ ibi tán ti bí wọn náà ló lọ fẹ́ràn yes kódà ààrẹ lómi tó jẹ́ olóṣèlú lólúyọ̀lé tó ń ṣèjọba lólúyọ̀lé tó ń rówó lólúyọ̀lé tó dẹ̀ ń lọ kọ́ retirement àbọ̀dẹ́ òmù ẹ̀ sí ìlú ẹ̀ níbi tán ti bí kódà tí ò ń ṣèpínlẹ̀ Ọ̀yọ́ bó dẹ̀ ṣe máa rí nìyẹn sọ ẹ wá lè fi wéra wọn kò lè jọra wọn. Honourable Ara. Yes sir. Why do you believe so much in accord? mo ti sọ di. ẹ fi ẹgbẹ́ òṣèlú APC wọ́n mọ̀ ní federal structure. sẹ́rí òṣèlú ti kúrò ní báwọn èèyàn ṣe ń sọ. kò mọ̀ tí ní federal structure ó ti ó yàtọ̀ tẹ̀rẹ̀ àwọn èèyàn mọ̀. ó lè ṣe wá fẹgbẹ́ òṣèlú APC lẹ̀ tẹ́ wàá lo àkọọ́dù. this is 2026 àwọn èèyàn sì ń ronú bí ìgbà tán wà ní 1926 yes 100 years odidi century kan làwọn èèyàn ń filẹ̀ tán fi ń ronú APC ní federal might APC ní federal kìíní kan APC irọ́ lásán ni gbogbo tẹ́ ẹ̀ ń sọ yẹn. àwọn èèyàn láwọn ò ní jáde dìbò. tẹ́ bá sọ pé federal might ní APC ní àwa gangan ní federal might APC ọ̀hún. yes èèyàn kan ló máa ń wà nídìí orò tó rò fi máa ń ké. bẹ́ẹ̀ni. yes
àwa gangan ni a wà nídìí ọ̀rọ̀ APC ọ̀hún, àwa la dẹ̀ ti di káàmpù yìí. Yes. sí ẹgbẹ́ àkọọdù. So olè ló dẹ̀ máa ń mú ẹsẹ̀ olè tọ̀, mi ò mọ̀ bóyá gbà láyé wà kí n sọ ọ̀rọ̀ báyẹn lórí. owó lẹ́pà. So now kò sí awo kan láwọ ẹ̀wà kẹ́nìkan máa fi rújúrújú kan. Ìbò eléyìí a máa dì, ìbò wa máa count, kò sáàyè rigging. Tẹ́ bá dìbò fún ẹ tó bá yẹ pé ó wọlé free and fair, àwa la máa kọ́kọ́ congratulate ẹ. Lílẹ̀ tó dẹ̀ dá wa lójú pé àwa làwọ̀ wọlé torí wọn efewékewé joyè lẹ́yìn àkókò. wọ bàbá yìí. So now ẹgbẹ́ òṣèlú APC kò lè halẹ̀ kankan mẹ́nì kankan. àwọn èèyàn ń sọ pé APC wọn lágbára òkè sáwọn ó di jáde dìbò báyìí ṣé bó àwọn ó kàǹtì báyìí ṣé bó àwọn ó ṣe kinní kan. bàbá Tinubu tó wà lókè èèyàn tó gbọ́n ni, olóṣèlú ni, kódà yunifásitì òṣèlú rẹ̀ làwa náà lọ, èmi yìí lọ. Yes, yunifásitì òṣèlú bàbá Tinubu òun lèmi lọ. 2015 ni mo ti dá gúrùpù Tinubu lẹ̀ tí mo tún sí òdìdí ọ́fíìsì fún táwa tá à ń ṣe meet láti 2015 because ní 2019 I believe pé bóyá ẹ̀ẹ̀kan ni ìjọba Buhari máa ṣe ẹ̀gẹ́. So ẹnìkan ò tún ní ṣe Tinubu tó wà, kò ní invest nínú ẹgbẹ́ yẹn tó wà. ẹni ẹ bá jẹ́ tó bá wà ní èjì wa, ní ọjọ́ orí wa, ní kàtígórì wa, tó bá tún ṣe ìgbìyànjú nínú ẹgbẹ́ yẹn tó mi kẹ́ni ẹ bọ́ta kó dẹ̀ wá sàn ká. àgànràndì torí lé torí ta nìyí. lágbára Ọlọ́run. So ìjọba tó yé mi dáadáa ni, kò sí nǹkan kan tẹ́nìkan fẹ́ fi rú mi lójúmọ́ ẹ̀. So bàbá Tinubu gan nídìí èèyàn tí ó deliver ààbò fún ni, kò ń ṣe ọ̀lẹ tó ṣe pé ọbẹ̀ tó ti jiná ló fẹ́ jẹ tí ó mọ̀ wá tó fẹ́ lọ tẹ̀bàtì. ẹnìkan ní I like this man for his confidence. ẹnìkan ló sọ lórí Facebook, aṣíwájú Ọlámilékan Ògúnjìmí, ó ní I like this man for his confidence. ẹ sà àwọn èèyàn wa tí wọ́n gba káàdì ìdìbò. bẹ́ẹ̀ni. àwọn kan máa ń jáde wọ́n láwọn fẹ́ ṣe empowerment fún wọn. wọ́n ń gba káàdì ìdìbò wọn, wọ́n ń yà ń fọ́tò. àwọn tí wọ́n yà ń fọ́tò wọ́n ń gba káàdì lọ́wọ́ wọn. àwọn kan tiẹ̀ ń sọ wípé bóyá làwọn ó jáde lọ dìbò ìbò àwọn kékeré kankan. ẹ bá wa bá wọn sọ̀rọ̀ voters apathy. ẹ jẹ́ káwọn èèyàn nígbàgbọ́ nínú ètò ìdìbò tí ń bọ̀ yìí pé wọ́n dìbò ìbò wọn sì káǹtì. ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ honorable. òun náà la ti ń sọ yìí, ẹ má jẹ́ kẹ́nìkan kan dá irú kankan bá yín. tẹ́rí gbogbo ọ̀rọ̀ òṣèlú ó dà gẹ́gẹ́ bí ilẹ̀kùn, bí ó dà gẹ́gẹ́ bí ilé tó ní ilẹ̀kùn méje. tó o bá ti ní kọ́kọ́rọ́ méjèèje lọ́wọ́ kò sí tó lè mú ẹ pé kó o mọ̀ wọnú ilé yẹn. ṣùgbọ́n ibi tó ti ní difficult ni pé tílẹ̀ kọ́kọ́rọ́ kan bá ti sọnù nínú méje àbó tí ẹ ní àti wọlé lè ní agbára fún ẹ. ṣẹ̀gẹ̀ tí ẹ̀ ń pé tẹ́ bá fẹ́ lọ travel sí tẹ́ fẹ́ wọ́n mọ̀ pé kankan ní visa criteria. ìlú yẹn ti gbé kalẹ̀ wípé tí ò bá tí ì pé ò lè wá, àwọn máa deny visa ẹ̀ ní bọ́ tíjọ́ tó bá ti pé báyìí dandan ni wàá lọ. bọ́rọ̀ òṣèlú náà ṣe rí nìyẹn, kò sí àwo kankan láwọ ẹ̀wà, àwọn tán ń ya fọ́tò yín tán ń ya kínní, kò sí nǹkan kan tán fi ṣe. mọ̀ mú káàdì ẹ̀ bọ̀ níbi tó rúkọ rẹ bá ti jáde. àwa náà ń ṣe ètò ìdìbò ìgbà káàdì fún àwọn èèyàn rẹpẹtẹ. ibi tó kọ ẹ bá ti jáde mú káàdì ẹ wá bẹ̀, wà á dìbò á dẹ̀ máa defend ìbò ẹ. kò sí nǹkan kan tí ẹnìkankan lè fi dẹ́rù bà ẹ́. bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀ní tọ́ọ̀gì ẹlẹ́ẹ̀ní gbá ẹlẹ́ẹ̀ní àwo òfo ọjọ́ kejì ọjà ni. omi tó bá mọ díẹ̀ o lè yàn mọ́ rẹ́ lásì. bí aṣọ ọ̀rẹ́ mi yóò ní bẹ́ẹ̀ yẹn bá torí mi síngbẹ́rẹ́ ó ṣẹ́bu lófò. ó ṣẹ́bu lófò ni, kò sí kankan tó wà ń bẹ̀. omi tó bá mọ wọn balẹ̀ yẹn lè rẹ́ lásì. kò anybody ò mọ mú káàdì rẹ̀ lọ sí di àpótí ìdìbò. ẹ máa dìbò á count ìbò yín. ìbò yín máa count. ẹ tó bá ní ìbò kan náà ń kà ẹni yẹn ó sì ń wà ó sì ń live ní century míì ni. lásìkò yìí téèyàn kan bá ṣe rán dandan yóò popular ju Muhammadu Buhari lọ lórí íńtánẹ́ẹ̀tì. honorable Oyèpéjú Àrà, àwọn kan sọ lórí ibi pé tí bọ́mọ Tinubu ni bí bàbá bá dé nísìn tí wọ́n sọ pé yá ara gbà ń tà fún ọ rí ẹ padà sínú ẹgbẹ́ òṣèlú APC. àwọn tán bá ń sọ bẹ́ẹ̀ yẹn wọn ò mọ̀ mí ni, kódà àwọn tí ibi tí mo ti kúrò gan wọ́n mọ̀ mí dáadáa bí ẹni mo wó ni. wọ́n sọ pé ara kan tó bá ti lóhun ó ṣe ó determine gbogbo kí léèyàn fẹ́ fún mi. ẹ ti wà nínú ẹgbẹ́ àkọọ̀dù báyìí. tí mi ti achieve fún rárá mi.
yes without politics Ọlọ́run ti ṣoore fún mi now. n tẹ̀mí náà ń wò náà nù. yes now so kò ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán pera wọn ní big boys nínú politics lẹ́ni àmọ́ throwback wọn. yes ẹlòmíì inú wọn gan ò lè dá gbé ilé gidi kò lè afford aṣọ gidi sọ́run ara ẹ̀ àfìgbà tó wọnú òṣèlú àbí tó benefit ń bẹ so ìyàtọ̀ wà ń bẹ get so Ọlọ́run ṣoore fún mi alhamdulillah without politics. So kò sí nǹkan kan téèyàn fẹ́ fi wá entitled this mandate a máa defend ẹ̀ à ń lọ sí Abuja 2027 no going back. nínú ẹgbẹ́ òṣèlú àkọọ́dù. nínú ẹgbẹ́ òṣèlú àkọọ́dù á dẹ̀ gba state náà lágbára ọba tó ń jọ́ lọ́hùn. wow yes what a confidence. yeah, bó ṣe máa rí nìyẹn. Honorable Ara mo fẹ́ fún yín ní àǹfààní ìṣẹ́jú kan péré sá. okay sir. mo kàn fi kẹ́kẹ́ bá àwọn ọmọ Olúyọ̀lé federal constituency Olúyọ̀lé local government state constituency ẹ bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí Honorable Oyèpéjú Ara. mo fẹ́ ọ̀rọ̀ mi máa pín sí méjì láàrin ìṣẹ́jú péréte tẹ́ ẹ fún mi yẹn. Àkọ́kọ́ náà máa fi dúpẹ́ lọ́wọ́ àwọn gbogbo ọmọ Olúyọ̀lé pátá àtolùgbé Olúyọ̀lé pátápátá Ìgbò ni Haúsá ni Yorùbá ni Ègèdè ni gbogbo ọmọ Olúyọ̀lé pátá mo fi dúpẹ́ lọ́wọ́ wọn fún àǹfààní torí pé ṣe mọ̀ pé èèyàn ló máa ń bẹ lẹ́yìn orò tó rò fi máa ń ké bẹ́ẹ̀ ni orò mi tó bá dẹ̀ ń dún lórí omi onílù rẹ̀ láti wà ń sàlẹ̀ àwọn ọmọ Olúyọ̀lé gangan náà sọ pé àwọn olùgbé Olúyọ̀lé gangan náà sọ pé ọmọlé làwọn fẹ́ kó wá sojú àwọn torí pé ẹni tó ní fámìlì tó lẹ́bí tó níran tó nílé bàbá tó nílé bàbá bàbá tó nílé bàbá 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 ní ibì kan kò sí bóyá fẹ́ kúrò ń bẹ̀ àbí kó mọ̀ ṣe nǹkan tó dáa bẹ̀. bẹ́ẹ̀ tí n bá lọ kò sí ibi tí mo fẹ́ travel lọ láyé tí n bá dé Nàìjíríà láàrin ijọ́ mẹ́ta màá dé Olúyọ̀lé ní sá within 24 hours ọkàn mi máa wà bẹ́ẹ̀ ni so mo gbọ́dọ̀ débẹ̀ so bí mo dẹ̀ ṣe ń gbàbẹ̀ yẹn ọkàn mi ò kì í ṣàdúrà fáwọn tó ń ṣèjọba ń bẹ̀ wàláì sọ́n bí láì azim. lẹ́yìn tó ṣe pé kò sí àní kò sọ náà kódà ẹni tá a sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tá a náà jẹ́ commissioner for works ní ward 2 níbi tápá ibi tán ń gbé gangan ẹ lè àwọn aráàlú ló máa dáwó tí wọ́n á fi ra asphalt láti fi fíìlì road kí mọ́tò wọn bá kí ló ṣẹ́rí sympathy ó ní í ṣe pẹ̀lú pé bẹ́ẹ̀ ṣe wà ibi tẹ́ ti jáde láàárọ̀ yìí ọmọ àtìyàwó lé tí nǹkan bá ń ṣe wọ́n ẹ mójútó wọn ṣùgbọ́n tẹ́ ẹ bá ń kọjá lọ lójú títì ìwọ̀nba ló kàn yín mọ́ tẹ́ ẹ bá rí i pé orí ń fẹ́ ọmọ mi mo ti ní ẹgbà ẹ lọ́ bá ń rogun fún eléyìí tí ń kọjá kò kàn ẹ̀yìn ìwọ̀nba so sympathy ó need relationship ẹ gbọ́dọ̀ jẹ́ pé ibẹ̀ yẹn lẹ ti wá kí sympathy yẹn kó tó lè high again so fáǹfààní olówó ibi tán fún mi yẹn láti support mi mo kọ́ dúpẹ́ lọ́wọ́ wọn lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ìmọ̀ràn tí mo wá fẹ́ gbà wọ́n ni pé ẹ jẹ́ ká lọ fọkàn balẹ̀ àwa la máa dìbò àwa la dẹ̀ máa wọlé kán fọkàn ara wọn balẹ̀ ẹnì kankan ò lè dún mọ̀húrú mọ́ wọn kò sí kankan lólúyọ̀lé kò sí kankan tẹ́nì kankan fẹ́ fi dẹ́rù bà wọ́n gbogbo ọwọ́ tọwọ́ bá kó lọ sẹ́nu ló máa ń kó padà gbogbo akátálá àjọ jèrè iṣẹ́ yìí lágbára Ọlọ́run. thank you so much Honourable Oyèpéjú Ara ẹ ṣe gan pé a pè yín ẹ jẹ́ wa ẹnìkan sọ ń bí Wálé Yẹkin ó ní I know this man will never hide anything he is 100% confident ẹnìkan ní òṣèlú yé máa yí thank you so much sir mo kí yín gan lágbára Olódùmarè ibi tí èròǹgbà yín tó ń lọ Olódùmarè ó bá yín gbé kabẹ̀ pẹ̀lú ìrọ̀rùn lágbára Ọlọ́run tẹ́yìn náà bá sì débẹ̀ ẹ mọ̀ ṣe bí àwọn tí mo ní Stephen Ellis tó sọ̀rọ̀ ń pa wọn wípé corner history their ways will never different from the way of Fabulous and Fraudster ẹjọ́ nítorí tọ́lọ́run. lágbára Ọlọ́run a tún jẹ́ alẹ́nu ọpẹ́ alẹ́tún wá sórí ibi àwọn èèyàn tó ń gbọ́ wa ní ìsìnbá wọ́n ń sámúkú mẹ́kọ̀ọ́ àwọn náà tún wá padà sọ nípa nǹkan tán bá rí àti ìyàtọ̀ tó bá wà ń bẹ lágbára Ọlọ́run. nínú ẹgbẹ́ òṣèlú accord. nínú ẹgbẹ́ òṣèlú accord. ọ̀gá Oriyomi Hamzat initiative Manchester United Kingdom Oriyomi Hamzat initiative ní Manchester United Kingdom wọ́n ní kí n sọ fún bíi 50 èèyàn láti wá ṣínú ní iléeṣẹ́ ìkànnì àgídìgbò lẹ́ni 50 èèyàn
láti wọ́n mọ̀ pé àwọn ò ní táwọn ò fi ṣínú nírọ̀lẹ́ yìí kí wọ́n wá ṣínú níkànnì àgídìgbò ẹ tó bá ti mọ̀ pé òun ò ní tóun ò fi ṣínú tó mọ̀ pé kò sí nǹkan kan tóun ò fi ṣínú nírọ̀lẹ́ yìí pàápàá jùlọ màá gbà nímọ̀ràn pé àwọn tí wọ́n bá wà ní agbègbè ọjọ́ sí Ìwó road tó ṣe wípé wọ́n lè kù gìrì wá sàgídìgbò nìkan ni kí wọ́n wá 50 ẹ pe nọ́mbà yìí tẹ́ ẹ bá ti pe nọ́mbà yìí tó bá ti pé 50 àá fi gígùn 081 35 12 0039 081 35 12 0039 wọ́n pè ó kọ yín lẹ̀ 50 èèyàn tó bá ti pé tí à ń pè sórí nọ́mbà yìí á fi gígùn ẹ wá ṣínú ní àgídìgbò Oriyomi Hamzat initiative ní Manchester United Kingdom àwọn ni wọ́n ní kí n sọ bẹ́ẹ̀ fún yín 081 35 12 0039 honourable Oyèpéjú Àrà mo kí yín lẹ́ẹ̀kan sí thank you so much mo mọ̀ pé ńgbà tí gbogbo ẹ̀ bá fẹjú tán tí ìpolongo òbó bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ tó bá bẹ̀rẹ̀ á tún pàdé á tún sọ̀rọ̀ tó jù báyìí lọ lágbára Ọlọ́run Ọlábọ̀dé ló kọ mi ọmọ anísọ̀ lọ́jà ọmọ anípa lójú ogun jẹ́ tiẹ̀ ó bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ ẹ dákun jẹ́ tiẹ̀ yóò bẹ̀rẹ̀ lórí ètò yìí